lọ́jọ́ 23 oṣù kejì ọdún yìí ni o ọjọ́ ẹ̀gan ni kádàrá ńláṣẹ lórí Bọ́lá Tinubu àkànbí ọmọ olódòdẹ gbogbo ọmọ Nàìjíríà ló dìbò bẹ́ẹ̀ ni bu ẹ̀lẹ́ tẹ́jẹ́ láàrin àwọn akẹgbẹ́ ọmọ Nàìjíríà tí wọ́n jọ bára wọn náà tán bí owó ṣá o lẹ́yìn àkàtúkà ààbò ní àjọ INEC bá kéde àkànbí gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí ṣùgbọ́n dúkù òun ọ̀tẹ̀ kò sinmi o bí àwọn kan ṣe ń gba wájú ni wọ́n ń gbẹ̀yìn kùlé wọ́n ní kí wọ́n fagilé ni o kí wọ́n da ìbò ọ̀hún rú kí wọ́n má ṣe gbé fún baba Fọláṣadé ọkọ Olúrẹ̀mí nítorí báyìí tó ṣẹlẹ̀ lásìkò ìbò ọ̀hún bí ariwo ọ̀hún ṣe ń lọ nìyẹn o bẹ́ẹ̀ làwọn tí àkànbí fìdí wọn jọlẹ̀ papà ń sọ pé ó jọlọ kí àwọn lọ sí kóòtù irú alákànbí kò yẹ nípò ààrẹ Nàìjíríà kò wá tán síbẹ̀ o àwọn míì pàpà gborí pẹpẹ wọn lọ tí wọ́n láwọn ń bẹ ọba aláwòrán àbí kó yí ìpinnu ẹ̀ padà kó tó di ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí nígbà tí Buhari máa kó angárẹ̀ ẹ̀ pátápátá lọ sí ìlú Daura nípínlẹ̀ lọ́hùn tí Bọ́lá Tinubu àkànbí èmi ló kàn yóò sì bẹ̀rẹ̀ sí ṣèjọba Nàìjíríà lọ ọmọ èèyàn ń wí ni o ṣùgbọ́n lónìí ọjọ́ ìtúnu àwẹ̀ tí gbogbo Mùsùlùmí ayé pátá ń dunnú tí wọ́n ń dúpẹ́ ẹ̀mí tó gba ọgbọ̀n àwẹ̀ tó làájá níbẹ̀ gan ni ìmáàmù àgbà ní mọ́ṣáláṣí Jímọ̀ tó wà ní Jímọ̀ Balógun ti gun orí múmbàrí bẹ́ẹ̀ ló ṣe àkànṣe àdúrà ńlá fún aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olódòdẹ ó ní kí ọba aláwòrán bí fún ní àlàáfíà ó fún ní àwọn èèyàn gidi o wọn yóò bá tukọ̀ Nàìjíríà níbi tí ó dára bẹ́ẹ̀ ló bí ọba alèwí lè ṣe kó gbé àkànbí lékè àwọn onínúnibí ni ẹ̀dá tí wọn kò fẹ́ kí kádàrá rere ó ṣe lórí baba Fọláṣadé àwa Bọ́lá Tinubu àkànbí ọmọ olódòdẹ ó yẹ pé káàkiri ni àwọn kan lọ wọ́n ń sáré wọ́n ń gbàdúrà àbúrú kí Ọlọ́run ọba ó yí ìpinnu ẹ̀ padà lórí kádàrá ńlá tí ọba aláwòrán àbí ti kọ fún aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu síbẹ̀ àwọn àfáà kan àwọn wòlíì kan kò dúró kíkankan ni wọ́n ń gbàdúrà sọ́lọ́run ọba kó mú alákànbí ọkọ Olúrẹ̀mí lórí ipò ọ̀hún kó rí àlàáfíà ńlá fi ṣe kí ara ó tugbó kí ara ó tujú kí gbogbo ọmọ Nàìjíríà ó lè wà nínú ìdẹ̀ra báwo gan ló ṣe lọ nínú ọgbà TVC lẹ́kọ̀ọ́ níbi tí àwọn mùsùlùmí ayé tí wọ́n gbé lágbègbè Kétu ti jáde lọ́pọ̀ yanturu láti kírun fún ọba aláwòrán bí àwẹ̀ Ramadan tọdún yìí ṣe tẹnubẹ́pọ̀. Ìjọba tuntun náà fún wa lásìkò yìí Ọlọ́run yóò rọrùn Ọlọ́run yóò rọrùn fún wa ìgbà wọn rọrùn kó rọrùn fún wọn náà kó rọrùn lórí kó rọrùn fún wa kó rọrùn fún ilé àti àlejò wala quwwata illa billahi al-aliyyil azim. Wọ́n tó dùn láti lẹ́kọ̀ọ́ nìkan ló mọ̀ àwọn èèyàn ìjọba tuntun tí ń bọ̀. Níṣẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ̀gà bá mẹ́gù. Ọlọ́run bá fún wọn ṣe gígùn ẹ̀mí tí ò bó sì tán tí ò bá ìsọ̀tún tí ò bá àárẹ̀ tán tí ò bá àlújẹ́ tán. Ọlọ́run bá yànjá fún wọn. Gbogbo àwọn tí ó dúró pẹ̀lú wọn tí ó máa ṣiṣẹ́ ẹni ilé ní kọ́lọ̀ ṣe gbogbo wọn o ẹni ilé ní kọ́lọ̀ ṣe gbogbo wọn o wọ́n ti wọ́n ní mọ́tò ibi tí wọ́n máyọ̀ ní ibi tí wọ́n máyọ̀ ní ibi tí àwọn náà wala quwwata illa billahi al-aliyyil azim wala quwwata illa billahi al-aliyyil azim alámọ́sílẹ̀ kọ̀ọ̀kan bismillahir rahmanir rahim ووضعنا عنك وزرا الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó